Escale Culture TV, la culture africaine par excellence. Ẹ kú ojúmọ́ ti tòní, báwo lẹ ṣe wà sí ẹ̀yin olólùfẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán yín Escale Culture. Ǹjẹ́ Àkàndé náà lórúkọ tèmi jẹ́ ọmọ fìdí àsúnpètì ẹ̀rín ọmọ fìdí sínú ọjẹ́ ayọ̀. Ǹjẹ́ báyìí lórí ètò ọmọ Yorùbá tójúmọ́ ti tòní abala òwe Yorùbá kan ni a ó lọ yá gẹ́gẹ́ bí ti ẹbí ṣe mọ̀. Òwe Yorùbá kan wà tó ní bí ọmọdé bá tẹ̀ ní aṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà, bí ọmọdé bá ní aṣọ tó àgbà kò lè ní àkísà bí àgbàlagbà tó ṣe bí òwe. Ǹjẹ́ báyìí òwe yìí jẹ́ òwe kan tí a máa fi ṣe kíni tí a máa fi pè ní ṣàkíyèsí, ìkìlọ̀ ló sì jẹ́ wípé ohun tí ẹnìkan ń ṣe, ohun tí ó lè jẹ́ ọmọdé ó lè jẹ́ àgbàlagbà, kì í ṣe wípé ọlá ń pé òwe ní ń sọ̀rọ̀ nípa ọmọdé láàárọ̀ wípé gàbí ọmọdé náà ní bẹ́ẹ̀ kọ́, ó lè jẹ́ ọmọdé ó tún lè jẹ́ àgbàlagbà. Àkíyèsí ni òwe ní máa ń pèyàn sí wípé kò síbi tí yẹn ti lè ṣe tó, kò síbi tí yẹn ti dàgbà tó, kí yẹn máa gba ìmọ̀ náà ni ó tọ́. Nítorí ẹni tó bá ti bá ń ṣe nǹkan tí ó ń ṣe nǹkan gbòòrùn nílò ìmọ̀ràn, ọ̀rọ̀ rẹ̀ ló mọ̀ kù díẹ̀ káàtó. Ọ̀rọ̀ ni òwe ló jẹ́ tí sì máa ń pè ní ṣàkíyèsí wípé kí ẹ máa ṣe ẹ̀dọ̀, kí ẹ sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí ẹ sì máa bọ̀wọ̀ fágbà. Ìbọ̀wọ̀ fágbà náà ni òwe yìí tọ́ka sí jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Àkàndé lórúkọ tèmi jẹ́, ẹ̀yin mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe olólùfẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán Escale Culture pé elédò ọ̀nà ìlú wá sílẹ̀. Ìjọba yòókù tún pàdé wa ní abala mìíràn ní ọjọ́ mi ọjọ́ ó dìgbà. Escale Culture TV, la culture africaine par excellence.